ọ̀fẹ́ mi tó fún ọ. Ó tó. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Mo tún kí wa kú àbọ̀ sórí ètò wa tí a pè ní Oore Ọ̀fẹ́ fún ojoojúmọ́ láti iléeṣẹ́ ìránṣẹ́ Seed of Life Television èyí tó fi ìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn ní agbègbè Odò Ọ̀nà Àpáta. Bí a ṣe tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ibi tí a ti dúró ní ọ̀sẹ̀ tó lọ, ibẹ̀ náà la ó tún tẹ̀síwájú nínú ẹ̀kọ́ yìí. Orúkọ mi ni arábìnrin Olúwatóyìn Omídìran láti inú ìjọ Emmanuel Ìbàdàn. Ní ìjẹjọ, akẹ́kọ̀ọ́ wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ké pe orúkọ Olúwa, Ọlọ́run sì gbọ́ igbe àti ẹ̀bẹ̀ wọn. Nínú ẹ̀kọ́ tòní, a máa wo ìrànlọ́wọ́ èyí tí àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n rí gbà. Orí ọ̀rọ̀ táwọn máa gbé yẹ̀wò ní ọjọ́ tí òní, òun ni mo pè ní àwọn ìlérí òtítọ́ Ọlọ́run nínú ìpọ́njú rẹ̀. Àwọn ìlérí òtítọ́ Ọlọ́run nínú ìpọ́njú rẹ̀. A ó sì máa kẹ́kọ̀ọ́ láti inú ìwé Ẹ́kísódù orí 9. A ó kà láti ẹsẹ̀ 1 di ẹsẹ̀ 9. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa, à ń lọ sínú ọ̀rọ̀ rẹ. A gbàdúrà wípé kí o fún wa ní ọkàn èyí tó yè kooro, tá ó fi gbọ́ ọ̀rọ̀ rẹ, tá ó sì fi jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Mò ń kà láti inú ìwé Ẹ́kísódù orí 9 láti ẹsẹ̀ 1 di ẹsẹ̀ 9 tó kà báyìí wípé, ṣùgbọ́n Olúwa sọ fún Mósè pé ó rí ohun tí wọ́n ṣe sí ọba Fáráò. Ó fẹ́, ó kọ̀, yóò jẹ́ kí àwọn ènìyàn mi lọ. Fúnra ara rẹ̀ ni yóò sì fi ipá tì wọ́n jáde. Ọlọ́run tún sọ fún Mósè wípé, èmi ni Olúwa. Mo farahàn Ábúráhámù, Ísákì àti Jákọ́bù gẹ́gẹ́ bí Ọlọ́run Olódùmarè, ṣùgbọ́n n kò farahàn wọ́n gẹ́gẹ́ bí Olúwa tí ń ṣe orúkọ mi gan. Ẹsẹ̀ 9, mo tún bá wọn dá májẹ̀mú pé wọn ò fi ilẹ̀ Kénáánì fún wọn ní ìní tí wọ́n ti jẹ́ àlejò. Mo sì gbọ́ ìkérora àwọn ọmọ Ísírẹ́lì tí wọ́n wà sí àwọn ará Íjíbítì ń dì wọ́n ní ìgbèkùn. Mo sì rántí májẹ̀mú mi. Nítorí náà, sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé èmi ni Olúwa. N ó yọ yín jáde kúrò lábẹ́ ẹrù wíwo tí àwọn ará Íjíbítì dìrù yín. N ó yọ yín kúrò nínú ìgbèkùn wọn. Ipá ni wọ́n sì fi ra yín padà pẹ̀lú ìdájọ́ ńlá. Wọ́n ó mú yín gẹ́gẹ́ bí ènìyàn mi, wọ́n ó sì jẹ́ Ọlọ́run yín. Ẹ ó sì mọ̀ wípé èmi ni Olúwa Ọlọ́run yín tí ó fà yín yọ kúrò lábẹ́ ẹrù wíwo tí àwọn ará Íjíbítì dìrù yín. Ẹsẹ̀ 9, wọ́n ó sì kó yín wá sí ilẹ̀ tí mo ti búra láti fi fún Ábúráhámù àti Ísákì àti Jákọ́bù. Wọ́n ó fún yín gẹ́gẹ́ bí ìní, èmi ni Olúwa. Ẹsẹ̀ 9, Mósè sì sọ ọ̀rọ̀ wọ̀nyí fún àwọn ènìyàn Ísírẹ́lì, ṣùgbọ́n wọn kò fetí sí ohun tí ó ń sọ, nítorí pé ìyà burúkú tí wọ́n ń jẹ ní oko ẹrú ti jẹ́ kí ọkàn wọn kí ó rẹ̀wẹ̀sì. Gẹ́gẹ́ bí mo ṣe sọ síwájú wípé orí ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò ní ọjọ́ tí òní ni a pè ní àwọn ìlérí òtítọ́ Ọlọ́run nínú ìpọ́njú rẹ. Ní ibi tí a fi ètò ẹ̀kọ́ wa gúnlẹ̀ ní ìjẹjọ, a sọ wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kígbe fún ìrànlọ́wọ́. Ọlọ́run gbọ́ igbe wọn. Ọlọ́run gbé igbe wọn, ó sì gbé Mósè dìde gẹ́gẹ́ bí ìránṣẹ́ rẹ̀, èyí tí yóò kó wọn jáde kúrò ní ilẹ̀ Íjíbítì ní ibi tí a ti ń kó wọn ṣiṣẹ́. Ní ọjọ́ ni Mósè ti lọ sí ọ̀dọ̀ Fáráò. Ó ti fi iṣẹ́ Ọlọ́run jẹ́ fún Fáráò. Bíbélì jẹ́ ká mọ̀ nínú ìwé Ẹ́kísódù yìí orí 5 ẹsẹ̀ 2 tó kà báyìí wípé, ṣùgbọ́n Fáráò dá lóhùn wípé ta ni Olúwa yìí tí wọ́n ò fi fetí sí ọ̀rọ̀ rẹ̀, kí n sì jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kí ó lọ. Mi kò mọ Olúwa ọ̀hún, àti pé n kò tilẹ̀ lè gbà rárá kí àwọn ọmọ Ísírẹ́lì kí ó lọ.
Mósè ó ti fi iṣẹ́ jẹ́ fún ọba Fáráò, ṣùgbọ́n ní ibi tí mo kà yìí a rí ìdáhùn èyí tí ọba Fáráò tó dáhùn. Ó dáhùn nínú ìgbéraga. A rí ọba Fáráò gẹ́gẹ́ bí ọba aláìgbàgbọ́ tí ó sì gbàgbọ́ wípé ọlọ́run mìíràn tún wà. Ó ti fi ara rẹ̀ pè ọlọ́run ní ojú àwọn ará Íjíbítì. Ó ti gbé ara rẹ̀ sí ipò gíga wípé òun ni ọlọ́run. Ìdí nìyí tó fi sọ gbólóhùn èyí tí mo kà jáde yìí wípé ta ni olúwa òun, tí wọ́n fi lè jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kí ó jáde lọ láti lọ sin olúwa wọn. Ní ibi tí à ń kẹ́kọ̀ọ́ ní ọjọ́ tòní, Mósè padà sí ọ̀dọ̀ ọlọ́run. Ó ní láti lọ sọ fún ọlọ́run wípé olúwa, ẹni tó rán mi sí nìyí. Ohun tó sọ òun náà ni wípé ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ ẹsẹ̀ tó parí orí ìkarùn-ún, a rí ìráhùn Mósè níwájú ọlọ́run wípé ní ìgbà tí ó mọ̀ wípé ọba Fáráò kò ní gbọ́ ọ̀rọ̀ sí mi lẹ́nu, kò sì ní jẹ́ kí àwọn ènìyàn rẹ̀ kó lọ. Èéṣe tó fi rán mi? Níbi tí à ń kẹ́kọ̀ọ́ lónìí yìí, ọlọ́run ní láti fi ẹsẹ̀ ìlérí òtítọ́ rẹ̀ múlẹ̀ fún Mósè. A sì rí ní ẹsẹ̀ ìkẹfà èyí tí a kà. Ọlọ́run fi ìlérí òtítọ́ rẹ̀ ó fi hàn fún Mósè wípé òun ni ọlọ́run èyí tó ti búra fún àwọn baba ńlá wọn tí a pè ní Ábúráhámù, Ísákì, wípé òun ó mú wọn láti ilẹ̀ Íjíbítì lọ sí ilẹ̀ ìlérí, ìyẹn ilẹ̀ tó ń ṣàn fún wàrà àti fún oyin. Ọlọ́run fi ẹsẹ̀ ó fi ìgboyà fún Mósè ní ibi tí a kà yìí. Tí a bá wo ibi tí a kà yìí ní ẹsẹ̀ ìkẹta, mo rí àwọn ohun kan níbẹ̀ tí mo fẹ́ ká ṣe àkíyèsí. Bíbélì sọ wípé mo farahàn Ábúráhámù, Ísákì àti Jákọ́bù gẹ́gẹ́ bí ọlọ́run olódùmarè, ṣùgbọ́n n kò farahàn wọ́n gẹ́gẹ́ bí olúwa, èyí tí ń ṣe orúkọ mi gan. Mo ṣe àkíyèsí nínú Bíbélì ìròyìn ayọ̀ yìí tí mo gbé lọ́wọ́, ó kọ ọ̀rọ̀ tí a pè ní olúwa yìí pẹ̀lú capital letter tá a pè ní lẹ́tà ńláńlá, èyí tó fi yé wa wípé ó jẹ́ ohun tá a nílò láti ṣe àkíyèsí. Bíbélì sọ ó kí Mósè láyà wípé òun ti farahàn Ábúráhámù gẹ́gẹ́ bí ọlọ́run olódùmarè, èyí tó túmọ̀ sí wípé ọlọ́run El Shaddai, ọlọ́run alágbára. Lóòótọ́ àwọn ọmọ Ísírẹ́lì wọ́n mọ ọlọ́run gẹ́gẹ́ bí olúwa, ṣùgbọ́n kò tí ì farahàn wọ́n ní ìṣe bí orúkọ rẹ̀ bó ṣe jẹ́. Ìdí nìyí tó fi fi Mósè tó fi ní ọkàn balẹ̀, tó sì tún fi fún ní ìgboyà wípé òun ṣetán láti fi ara òun hàn sí wọn gẹ́gẹ́ bí olúwa. Mo wá wò ó, kí ni ìtumọ̀ olúwa yìí gan? Ìtumọ̀ olúwa ni pé ọlọ́run Yahweh. Mo wo ìtumọ̀ Yahweh, mo rí wípé ọlọ́run olùgbàlà tó ní ipá ní ọwọ́, tó ní agbára lọ́wọ́ láti lo ohunkóhun tó wà ní ìkápá rẹ̀ láti gba àwọn ènìyàn rẹ̀ kúrò ní inú ìjẹgàba ọba Fáráò. A rí pé ní ìgbà tí a tẹ̀síwájú tí a dé ẹsẹ̀ ìkẹta ẹsẹ̀ ìkẹrin, ọlọ́run ní láti tún fi ìdí òtítọ́ rẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ òun lòun ti sọ wípé òun ó kó wọn jáde kúrò ní oko ẹrú. Ó sì tún kí Mósè láyà wípé bí mo ṣe sọ bẹ́ẹ̀ gan ni yóò rí. Irú ayé wo wá lè ní wáyé? Àdìsá. Láì ọkọ̀ àgbàdo mi òkè ọ̀hún, òun náà kọ́ kò gbójú báyìí lọ. Ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò, òun náà máa gbó, ó máa kó lọ́jà láti lọ sọ́ta, ayé ìṣú mi. Àdìsá, gbogbo àrùn yìí. Ètò kan mú ètò òun náà wá sọ fún ẹ. Orí ọ̀fẹ́ ọjọ́ òní. Nígbà wo ni ètò náà? Ní aago 6. Sígbà wo? Sí aago 6 àràárọ̀. Bí ilé iṣẹ́ ìmáwòrán rọ̀. Ohun tí mò ń sọ fún wa lónìí náà ni wípé èmi ò mọ àwọn ìlérí èyí tí Ọlọ́run ti ṣe fún ayé rẹ. Mi ò sì mọ àkókò tàbí ìgbà èyí tí Ọlọ́run tó ti ṣe ìlérí yìí. Ó ti wà nínú rẹ̀, ó sì ń gba Ọlọ́run gbọ́. Ọkàn rẹ̀ sì ń rẹ̀wẹ̀sì ní ibi tá a kà ní ẹsẹ̀ ìkẹsàn-án tó parí ibi tí a kà yìí. Bíbélì sọ wípé ní ìgbà tí Mósè tó padà sí ọ̀dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì tó fi iṣẹ́ Ọlọ́run jẹ́ fún wọn wípé Ọlọ́run sọ wípé òun ó kó yín jáde. Bíbélì sọ wípé àwọn ọmọ Ísírẹ́lì wọn ò tiẹ̀ fetí sí nítorí wípé ọkàn wọn ti rẹ̀wẹ̀sì. Ó ṣeé ṣe kó jẹ́ pé ọkàn wọn náà ti rẹ̀wẹ̀sì.
ó dẹ̀ tilẹ̀ ń wò wípé Ọlọ́run kò lè mú ìlérí náà ṣẹ. Ṣùgbọ́n mo fi ń yọ ní òwúrọ̀ yìí wípé àwọn ìlérí gbogbo èyí tí Olúwa tó ti ṣe fún ayé rẹ, ọ̀rọ̀ Olúwa yè ó ní agbára, kì í ṣe ènìyàn tí ó fi ṣe èké, kì í sì ṣọmọ ènìyàn tí ó fi parọ́. Èyí tó fi yé wa wípé ìlérí òtítọ́ èyí tó ti ṣe fún ayé rẹ ó ní agbára láti mú un ṣẹ. Ohun tó o nílò náà ni wípé gbàgbọ́ nínú orúkọ Olúwa, má rẹ̀wẹ̀sì nínú àdúrà gbígbà, má jẹ́ kí ọkàn rẹ kó wà ní ìrẹ̀wẹ̀sì, má jẹ́ kí ọkàn rẹ kó pòrúurù, ṣùgbọ́n ru ìgbàgbọ́ sókè nínú ara rẹ wípé Ọlọ́run tó ti ṣe ìlérí ó tó láti mú wá sí ìmúṣẹ. Bíbélì sọ ní ibi tá a kà yìí, ó lóun ó fi ara òun hàn àwọn ọmọ Ísírẹ́lì gẹ́gẹ́ bí Ọlọ́run Yahweh, èyí tó túmọ̀ wípé Ọlọ́run olùgbàlà. Ọlọ́run ṣetán láti fi ara rẹ̀ hàn lórí ọ̀rọ̀ rẹ àti ohun ìyóhùn èyí tó ń là kọjá gẹ́gẹ́ bí Ọlọ́run Yahweh. Èmi ò mọ ipá àti agbára èyí tó dá ọ dúró, ṣùgbọ́n bó o bá gbàgbọ́ tó o sì rẹ̀wẹ̀sì tó o sì kẹ́ àárẹ̀ nínú àdúrà rẹ, Ọlọ́run ṣetán láti ní ọwọ́ nínà rẹ̀ jáde gẹ́gẹ́ bí Ọlọ́run Yahweh láti gbọ́ igbe àti ẹ̀bẹ̀ rẹ. Ohun tí mò ń gbà ọ́ níyànjú lówùrọ̀ yìí náà ni wípé má rẹ̀wẹ̀sì sì má káàárẹ̀. Àdúrà lè ṣe é, ìgbọ́kànlé rẹ nínú Olúwa ó sì lè yí ìgbà rẹ padà. Mú ọkàn rẹ lé, ṣe gírí kó o sì gbàgbọ́ wípé ìlérí òtítọ́ Ọlọ́run ó wà síbẹ̀. Ọlọ́run ní ipá àti agbára láti mú ṣẹ. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa, ògo ni fún orúkọ rẹ, fún ọ̀rọ̀ rẹ tó rán jáde ní òwúrọ̀ ní òní. Àwọn ayé gbogbo tó wà nínú ìpọ́njú tó sì ti ń rẹ̀, tí ìgbàgbọ́ ti ń relẹ̀ nínú wọn, tí ò tiẹ̀ sí okun mọ́ pẹ̀lú, tí wọ́n ń wò wípé ṣé Ọlọ́run kò ní í ṣe é ni. Olúwa, mo béèrè pé kí orin okun jáde sí wọn, kí orin agbára jáde sí wọn, kó ràn wọ́n lọ́wọ́ láti tú ìgbàgbọ́ ró, láti dúró de ìlérí òtítọ́ ẹ̀yìn Ọlọ́run ní orúkọ Jésù. Olúwa, fi agbára fún wọn ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ má jẹ́ ká gbàgbé, ètò yìí ń tẹ̀síwájú ní bọ́tìnì pupa èyí tó wà ní abẹ́ ibi tó wà ní abẹ́ ẹ̀rọ yìí. Ẹ tẹ̀, òun ni yóò máa rán yín létí ní àwọn ìgbà èyí tí ètò yìí tá a bá ti ń jù sí ojú afẹ́fẹ́. Mo gbàdúrà wípé bó ṣe ń bá wa rìn nínú ìrìn àjò ìgbàgbọ́ yìí, ayé rẹ yóò ní ìtumọ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín.